Gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá Tòótọ́ káàkiri àgbáyé ìní àtúnkè o. Ìyẹn gbogbo olólùfẹ́ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ tó wà lórí ẹ̀rọ ayélujára YouTube àti gbogbo olólùfẹ́ ìwé ìròyìn Yorùbá Tòótọ́ tí ó ń jáde ní gbogbo ọjọ́ ajé ìyẹn ní gbogbo ọjọ́ Monday èyí tí ẹ lè rí káàkiri tẹ́ ẹ lè ríra káàkiri gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo yín la tún kí o ní dédé àsìkò tí ó bá bá yín wípé ṣé àlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí àwa náà ṣe wà. Ṣé ẹ kò gbàgbé àṣírí ń tó fa ìjà láàrin olóògbé Samuel Ládòkè Akíntọ́lá àti olóògbé Ọbáfẹ́mi Jeremiah Oyèníyì Awólọ́wọ̀ là ń gbé yẹ̀wò. Eléyìí ló sì jẹ́ apá kẹta tá a ti ń gbé yẹ̀wò. Ní apá kejì tí a gbé jáde gbẹ̀yìn a jẹ́ kí ẹ mọ̀ wípé lẹ́yìn ìgbà tí Akíntọ́lá tí ó ti kúrò nílé Awólọ́wọ̀ tó lọ ní ilé ìjọba tó ń gbé, ó ní àwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ Yorùbá nígbà náà èèyàn Western Region ni wọ́n ṣe ẹ̀yẹ ìkíni káàbọ̀ fún un. Bẹ́ẹ̀ la jẹ́ kó di mímọ̀ fún yín pé ẹ̀yẹ ìkíni káàbọ̀ yìí ó wà lára nǹkan tí ó tún pilẹ̀ ìjà Akíntọ́lá àti Awólọ́wọ̀. Ẹ káàbọ̀ lọ́sẹ̀ yìí, ẹ má gbàgbé gbogbo ohun tá à ń gbé jáde yìí ilẹ̀ máa bá pàdé nínú ìwé ìròyìn Yorùbá Tòótọ́ tó ń jáde lọ́sọ̀ọ̀sẹ̀. Bí ẹ̀yin bá jẹ́ ọmọ Yorùbá ẹ gbìyànjú kí ẹ máa rà lọ́sọ̀ọ̀sẹ̀ ₹400 péré £400 ni. Bẹ́ẹ̀ làwọn ìròyìn àti àwọn abala tí ó ṣe ẹ̀yin àti àwọn ọmọ yín ní àǹfààní ìlọ́pọ̀ nínú ìwé ìròyìn Yorùbá Tòótọ́ wa tó ń jáde lọ́sọ̀ọ̀sẹ̀. Wọ́n ti parí ayẹyẹ ìkíni káàbọ̀ tàbí ká pè ní ayẹyẹ ìbẹ̀rẹ̀ ìṣèjọba tuntun ti Samuel Ládòkè Akíntọ́lá. Àwọn èèyàn jẹ lọ́jọ́ náà, wọ́n mu, wọ́n ṣe fàájì di orí góńgó ẹ̀mí wọn lọ́jọ́ náà. Ẹni bá sì rí wọn kò lè gbàgbọ́ pé ẹgbẹ́ òṣèlú wọn yàtọ̀ rárá. Gbàrà tí wọ́n kúrò níbi ayẹyẹ yìí ní ìròyìn ohun tó ṣẹlẹ̀ níbi ayẹyẹ tí Akíntọ́lá ṣètò ẹ̀ náà ó mà dé etí ìgbọ́ Awólọ́wọ̀ àti gbogbo àwọn àgbà ẹgbẹ́ òṣèlú ọlọ́pẹ́ ìyẹn ẹgbẹ́ òṣèlú Action Group tó gbé Akíntọ́lá wọlé. Ká má parọ́, ìbànújẹ́ ńlá bá àwọn àgbà ẹgbẹ́ òṣèlú ọlọ́pẹ́. Ìṣẹ̀lẹ̀ náà tàbí ká sọ pé ayẹyẹ tán ṣe yìí kò dùn mọ́ wọn nínú rárá àti rárá. Ohun àkọ́kọ́ tó bà gbogbo àwọn àgbà ẹgbẹ́ òṣèlú ọlọ́pẹ́ nínú jẹ́ ni pé kò sírú ètò tí Akíntọ́lá ṣe nínú àlàkalẹ̀ ẹgbẹ́ àti ọ̀rọ̀ polongo wọn fáráàlú. Nígbà táwọn Awólọ́wọ̀, Akíntọ́lá àti àwọn àgbà òṣèlú tó bẹ̀rẹ̀ òṣèlú ṣíṣe ní ilẹ̀ Yorùbá bẹ̀rẹ̀, kì í ṣe olùdíje ló máa ń pàṣẹ fún ẹgbẹ́ òṣèlú rẹ̀, ẹgbẹ́ ló máa ń gbé ètò wọn kalẹ̀ o. Ẹgbẹ́ ló máa sọ nǹkan tí ẹgbẹ́ wọn máa ṣe nípasẹ̀ ẹni tí wọ́n bá fà sílẹ̀ gẹ́gẹ́ bí adarí. Eléyìí ló sì fà á tó fi jẹ́ pé tí ohunkóhun bá fẹ́ ṣẹlẹ̀, àwọn àgbà ẹgbẹ́ wọ́n gbọ́dọ̀ gbọ́ nípa ẹ̀ o, kí wọ́n sì yẹ̀ wò bóyá ó bá ohun tí wọ́n sọ fún aráàlú pé ẹgbẹ́ àwọn máa ṣe tí wọ́n bá dìbò fáwọn mu. Títí dọdún 1979 sọ́dún 1983 kò sí ọ̀rọ̀ pé ẹnìkan díje ó ná owó rẹ̀ nínú òṣèlú. Ẹgbẹ́ òṣèlú ló máa ń gbé owó sílẹ̀, àwọn ni wọ́n máa ń ra gbogbo mọ́tò tàbí ohun tán bá nílò láti ṣe ìpolongo òbò. Ìyẹn ti túmọ̀ sí pé ẹgbẹ́ ló fa olùdíje sílẹ̀, ànàná máa náwó lé lórí, ó sì gbọ́dọ̀ máa sọ gbogbo ìgbésẹ̀ tó bá fẹ́ gbé fáwọn àgbà ẹgbẹ́ kí wọ́n lè máa mọ̀ bóyá ó bá ìlànà tí àwọn gbé kalẹ̀ nínú ẹgbẹ́ wọn mu. Kódà lásìkò tá à ń sọ yìí, ẹni tó bá jẹ́ alága ẹgbẹ́ òṣèlú ó lágbára ju premier lọ o, ìyẹn ẹni tó ń ṣe àkóso gbogbo ìlú ilẹ̀ Yorùbá nígbà náà. Ohun tí alága ẹgbẹ́ bá sì sọ ńlá bẹ́gẹ́, ẹni tó bá wà nípò premier ó gbọ́dọ̀ máa fi gbogbo ìgbésẹ̀ tó alága ẹgbẹ́ òṣèlú wọn létí. ìyẹn kẹ́ ẹ lè mọ̀ àbẹ́gbẹ́ òṣèlú ṣe lágbára ju olùdíje lọ nígbà náà. Ṣùgbọ́n Ládòkè Akíntọ́lá, ọmọ bíbí wọn ní ìlú Ògbómọ̀ṣọ́, ìlú tó ti ń jẹ kàtán ká tó fẹ́ kọ yangalé, kò fayẹyẹ tó ṣètò èyí tó ẹnikẹ́ni létí nínú àwọn àgbà ẹgbẹ́ òṣèlú ọlọ́pẹ́ o. Bẹ́ẹ̀ ni kò pè wọ́n síbi ayẹyẹ náà. Àwọn aṣòfin tí wọ́n jọ fẹ́ ṣèjọba láti inú gbogbo ẹgbẹ́ òṣèlú nìkan ló wà níbẹ̀. Èyí jẹ́ kí ìṣẹ̀lẹ̀ náà bí àwọn àgbà ẹgbẹ́ òṣèlú ọlọ́pẹ́ nínú gidigidi. Ẹ já sòótọ́ ọ̀rọ̀ kan fún yín lọ́sẹ̀ yìí o. Lára ìyàtọ̀ tó wà láàrin òṣèlú ṣíṣe láyé àtijọ́ àti òṣèlú tó ń ṣe lásìkò yìí, tó bá jẹ́ àsìkò táwọn Awólọ́wọ̀ ń ṣòṣèlú ni alága ẹgbẹ́ òṣèlú ó lágbára ju ẹni tó wà ń pò lọ o. Tó bá jẹ́ pé bí wọ́n ṣe ń ṣe nígbà náà láti ń ṣe tí dé àsìkò yìí, eléyìí túmọ̀ sí pé alága àgbà ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC ọ̀jọ̀gbọ́n Nyetan Wike-Tuada ó máa lágbára ju ààrẹ Bọ́lá Tinubu lọ o. Gbogbo ìgbésẹ̀ tí Tinubu bá sì fẹ́ gbé ó gbọ́dọ̀ sọ fún alága ẹgbẹ́ òṣèlú APC, ìyẹn tó bá jẹ́ bí wọ́n ṣe ń ṣe láyé àwọn Awólọ́wọ̀. Bí Tinubu bá rò pé òun láàrẹ tó bá fẹ́ gbé ìgbésẹ̀ tí ẹgbẹ́ tàbí alága ẹgbẹ́ òṣèlú ẹ̀ kò faramọ́, gẹ́gẹ́ bí Tinubu ṣe yọ owó orí ìrànwọ́ epo pẹntiróòlù láì sọ fẹ́nikẹ́ni, alága ẹgbẹ́ òṣèlú APC ó lágbára láti takò. ìyẹn bó bá jẹ́ òṣèlú ayé ọjọ́ sí ìní wọ́n ń ṣe. Kódà bí Tinubu ò bá fẹ́ gbọ́, ìyẹn bó bá jẹ́ òṣèlú àwọn Awólọ́wọ̀ lọ́dún náà, wọ́n máa lé kúrò nínú ẹgbẹ́. Bẹ́ẹ̀ ló máa kúrò nínú ipò tó dìmú nítorí pé ẹgbẹ́ òṣèlú ni wọ́n ń dìbò fún, kì í ṣe olùdíje.
wọ́n sì gbàgbọ́ nígbà náà pé ẹgbẹ́ òṣèlú ju olùdíje lọ, pàápàá bó ṣe jẹ́ pé ẹgbẹ́ ló gbé gbogbo bùkátà bó bá ṣe dé ipò tó wà. Ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ tí ó ń gbádùn ìyìn tó fa ìjà Awólọ́wọ̀ àti Akíntọ́lá yìí, lóòótọ́ lòfin yìí kò mú Awólọ́wọ̀ dáadáa lásìkò tó ń ṣe premier ń tiẹ̀ o. Ìdí ni pé Awólọ́wọ̀ ló dá ẹgbẹ́ òṣèlú ọlọ́pẹ sílẹ̀. Nígbà tí wọ́n sì dá sílẹ̀, Akíntọ́lá wà ní ìlú òyìnbó, ṣùgbọ́n nígbà tó dé ni wọ́n fi ṣe olùdámọ̀ràn fún ẹgbẹ́ lórí ọ̀rọ̀ òfin. Ikú igbákejì Awólọ́wọ̀ lọ́dún 1953 ló sọ Akíntọ́lá di ẹni tó dé ipò igbákejì alága, ìyẹn igbákejì Awólọ́wọ̀, kó tó padà di premier. Òfin yẹn wà, ìyẹn sì ni Awólọ́wọ̀ fi máa ń béèrè gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ní ọ́fíìsì lọ́wọ́ Akíntọ́lá lásìkò tí Akíntọ́lá ń gbé ilé ẹ̀ tí wọ́n fi ń rí bí ìgbà tó jẹ́ pé wọ́n wà lábẹ́ ìgbèkùn. Èrò rẹ̀ yìí ló sì bí ayé òmìnira tó ṣe pẹ̀lú àwọn aṣòfin tí inú fi ń bí àwọn adarí ẹgbẹ́ ọlọ́pẹ sí Akíntọ́lá nítorí pé kò fún wọn gbọ́, kò sì pè wọ́n síbi ayẹyẹ náà. Bẹ́ẹ̀ ni kò sí irú ètò bẹ́ẹ̀ nínú àlàkalẹ̀ ẹgbẹ́ òṣèlú ọlọ́pẹ tó gbé Akíntọ́lá dé ipò premier tó wà lásìkò náà. Ohun tó wá da gbogbo nǹkan rú ni ọ̀rọ̀ ìyàwó àwọn àgbà òṣèlú méjèèjì yìí, ìyẹn ìyàwó Akíntọ́lá àti Awólọ́wọ̀. Ojoojúmọ́ ni ìyàwó Akíntọ́lá máa ń béèrè lọ́wọ́ Akíntọ́lá pé ṣé nígbà tí Awólọ́wọ̀ wà nípò premier ṣé òun máa ń gbàṣẹ lọ́wọ́ Akíntọ́lá ni. Wọ́n ti gbàgbé pé Awólọ́wọ̀ ló ní ẹgbẹ́. Bẹ́ẹ̀ sì rí lásìkò náà, Awólọ́wọ̀ kì í fi ìgbésẹ̀ kankan pamọ́ fún àwọn àgbà ẹgbẹ́ òṣèlú ọlọ́pẹ. Ìgbésẹ̀ t'Awólọ́wọ̀ bá fẹ́ gbé tí àwọn àgbà ẹgbẹ́ ò bá ti faramọ́ Awólọ́wọ̀ ìgbé o, ìyẹn nírú àsìkò tó fẹ́ fa ẹni tó máa gba ipò premier lẹ́yìn rẹ̀ sílẹ̀ tí ò fẹ́ mú Akíntọ́lá. Ṣùgbọ́n táwọn àgbààgbà ẹgbẹ́ ṣèpàdé láàfin Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí ní ìlú Ilé-Ifẹ̀ tí wọ́n sì pàṣẹ fún Awólọ́wọ̀ pé Akíntọ́lá gan ni kó jẹ́ kí ẹgbẹ́ àwọn mú tí wọ́n fi mú un. Bọ́rọ̀ ayé ìṣèdọ́dọ̀ Awólọ́wọ̀, ìbéèrè tí ìyàwó Awólọ́wọ̀ tó béèrè lọ́wọ́ ẹ̀ ìyẹn Awólọ́wọ̀ ni pé ṣó yẹ kí ọmọ abẹ́ ẹ̀ kó máa ṣe nǹkan láì sọ fún un níwọ̀n ìgbà tó jẹ́ pé òun ló ní ẹgbẹ́, òun ni alága, òun sì ni olùdásílẹ̀ ẹgbẹ́ òṣèlú ọlọ́pẹ náà. Báyìí ni ògiri wàhálà bẹ̀rẹ̀ sí ní lanu láàrin Akíntọ́lá àti Awólọ́wọ̀ pẹ̀lú gbogbo àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú náà. Ṣé o gbàgbé pé àwọn àgbà ẹgbẹ́ wọ́n sọ f'Awólọ́wọ̀ pé bí Akíntọ́lá bá fẹ́ gbé ìgbésẹ̀ tí ò tọ́, àwọn máa pè é ká má fa ọ̀rọ̀ gùn ẹ̀yìn tiwa o. Àwọn àgbà ẹgbẹ́ wọ́n ránṣẹ́ sí Ládòkè Samuel Akíntọ́lá lórí ayẹyẹ tó ṣe yìí. Bẹ́ẹ̀ ni pàdé tó lágbára ó wáyé lórí ẹ̀. Ǹjẹ́ kí ni ọ̀rọ̀ tí Akíntọ́lá sọ nípa ayẹyẹ tó ṣe yìí fún àwọn àgbà ẹgbẹ́ òṣèlú ọlọ́pẹ tí wọ́n ránṣẹ́ pé ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ lẹ́yìn ìpàdé yìí? Kí ni ìgbésẹ̀ Awólọ́wọ̀ lórí ẹ̀? Ẹ wò wàhálà ti dé tapo. Lágbára Olúwa, ọ̀sẹ̀ tó ń bọ̀ látò pàdé nígbà tí a tún mú apá kẹrin ìtàn ojúlówó, ìtàn tó fa wàhálà láàrin Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti Ládòkè Akíntọ́lá wa. Títí dìgbà náà, ẹ máa ra ìwé ìròyìn Yorùbá Tòótọ́. Gbogbo ibi tó ti ń ta ìwé ìròyìn káàkiri Nàìjíríà ló ti ń jáde lọ́sọ̀ọ̀sẹ̀. irinwó náírà péré ni. Yorùbá Tòótọ́, agbẹnusọ ọmọ Káàárọ̀ Oòjíire.